mo tún ti dé bí mo ti ń dé orí mi àfiré gbogbo ara mi kìkì àlùbáríkà. Àjàó mo ní ògbéra ńlẹ̀ òdìdí ọmọ ọlọ́dún ọjọ́ òní. Àjàó mo bèrè Abímbọ́lá Ahmed mo ní ṣó ń bẹ nílé ní àbúrò òde. Ọmọ aláàyè ọmọ àpọ́ọ̀dún ọmọ iṣẹ́ owó mo ní òkú ọdún ọmọ alọ́ba lọ́rọ̀ ni mò ń ké sí ọmọ igi gbogbo kìkì oògùn. Ọmọ alákànílé ni wọ́n ń kí láwọn bàbá tó bí ọlọ́mọ. Àjàó mo ní òkú ọdún tó bá wẹ̀ mọ́ mo ní kó jíire lò pọ́nlẹ̀ tó bá wà fèrè mọ́jọ kó jíire ní sàárẹ̀ alákàkọ́ṣá ti jíire ire lójú owó rí ẹ bá mi ṣàmì àṣẹ wìtìwìtì. Àjàó ọmọ arẹ́jì wọ́n ọmọ ọlẹ́gbẹ̀jọ ni mò ń ké sí ọmọ àsùnkẹ́ bí ẹni súnmọ́. Ike rẹ̀ òjò tọ̀yà kó má ṣe gbé ẹ̀fọ́ ya ẹ̀yìn rẹ̀ òjò tó ṣà kó má ṣe gbé ẹ̀fọ́ ṣàlàwẹ̀. Mo ṣe bóun ni wọ́n ń kílé àwọn màmá rẹ̀ tó bí ọlọ́mọ. Ike rẹ̀ di kí àmúṣẹ̀yẹ ọmọ oníkẹ́ ire ọmọ ológbòjò. Ọlọ́dún ní mọ́dún tirẹ̀ nínú ọdún bóyin tí mo tirẹ̀ nínú afárá bá fẹ́rẹ̀ mọ́jọ ṣé mo tirẹ̀ nísà Àjàó mo ní òkú ọdún happy birthday to you sir. Ọmọ Ìbàdàn Mẹ́sì ọ̀gọ̀ ni mò ń ké sí mo ní ògbéra ńlẹ̀ òdìdé. Mo ní ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ àkàlàmàgbò ní ṣaláìlẹ́gbẹ̀rún ọdún láyé igba ọdún kan ní lọ́lá àláwùrà. Àjàó ọmọ ọlọ́jọ́ bí èní ọmọkùnrin wàwà wówó fine boy looking dashing expensive ni mò ń ké sí. Mo ní o máa gbóhùn ẹnu mi. Àjàó aṣọdúnmọ́dún ló ń ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọ́rọ̀mọ́rọ̀ ló ń ṣàwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀. Ìgbà ọdún ọjọ́ kan ní lọ́lá Elédùmarè ọba. Àjàó mo ní òní kánjú kú lọ́lá àláwùrà. Abímbọ́lá ọkọ̀ Àjọkẹ́ mo ní o máa dá gòjògòjò ọ̀dọ́ ìtọ́ kì í dá ẹnu ọ̀dọ́ owó ò ní dá ẹ lọ́lá àláwùrà. Ó ṣe 50 wàá ṣe 100 wàá ṣe 150 wàá ṣe 2000 wàá ṣe 100,000 lọ́lá Elédùmarè ọba. Àjàó lọ́lá Elédùmarè òní kánjú kú. Ọmọ Ìbàdàn Mẹ́sì ọ̀gọ́ Abímbọ́lá mo ní o máa bọ̀ lọ́dọ̀ mi ọmọ Olúyọ̀lé ọmọ Àjòròsùn ọmọ Àjẹ̀gbíyọ́. Mo ń ṣe bóun ló ń kílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àfikàrà ń fọ́rin mu. Ìbàdàn májàmájàbí tọ́jọ́ kìíní tó fi kára wájú lẹ́wù ló ń kílé àwọn bàbá rẹ̀ ọmọ Báṣọ̀run àgbàlagbà oyè. Ìbàdàn ilé Olúyọ̀lé Ìbàdàn lójó ọmọ òkè kan tí ń bẹ nípẹ̀kun òpópó lé. Mo ní o máa gbóhùn ẹnu mi. Ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Ìbíkúnlé olódòdó kẹrìírí lójú ogun ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Àgbàlá Ìbíkúnlé ti tó kòkò ó sáré ọmọ Ìbàdàn tó mèsì ọ̀rọ̀. Ẹ̀yin lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé ilé ọmọ Àjẹ̀gbíyọ̀ máa fi kára ń fọ́rin mu. Ọmọ Arẹ́gún sí mọ́délé ọkọ ògbéni wọn àrà odò ògbólúkẹ́ ṣe bóun ló ń pilẹ̀ àwọn bàbá rẹ̀. Ṣọbọlọ́yọ̀kẹ́ ọmọ Àríkẹ́yan gbọ́ngàn òjò lárọ́ mi wẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ Àjàó òní mi òjò ọmọ arólú owó ọlá mi òjò mo yá dọ́gbọ́n yọ̀kẹ́ òjò jẹ́ kí n rágàn mi rè é jó mọ́ èjìdá tòótò láò ọ̀sẹ̀ jẹ́ kí n jágàn mi rè é jó dé ọmọ níkẹyìn ọba òróró tí ń bẹ lọ́nà Ìgbẹ́sà ṣe báwọn ni mò ń ké sí mo ní o máa gbóhùn ẹnu mi. Ọmọ ọ̀rẹ́ pa mí ọ̀rẹ́ lámì ọ̀rẹ́ ní gbégbá ayùn lájà. Mo rọ́ kẹ́kẹ́ mo gbégbá owó mo rọ́ kẹ́kẹ́ mo gbégbá ọmọ mo gbégbá burújì lọ́jọ́ ọjọ́ sí. Ọmọ ike mi òjò tọ́ya ẹ má ṣe gbé mi fọ́ya. Ìwọ lọmọ ẹ̀yìn mi òjò tó ṣá ẹ má ṣe gbé mi fó ṣàlàwẹ̀. Ike mi wá dígẹ́ arámùsẹ̀ ọmọ onígẹ̀ ẹ̀yìn dẹ́gẹ́. Egún di mẹ́fà ló pín ilé. Èṣe tóbìnrin ò máa wo bàràkà di mẹ́fà nígbàlẹ̀. Èṣe tóbìnrin ò máa wo ẹ̀kúṣe mẹ́fà mo lò ó gbó. Wàṣọ egúngún bó ṣe lu ká mi lára bí àjèrè ẹ̀yìn gùlé ọ̀gbìn nígbàlẹ̀. Ọmọ Ìbàdàn mo ní o máa dá gòjògòjò happy birthday to you sir. Ẹni tó mọ rírì rẹ ló ní kí n máa kí ọ. Báyọ̀lé Àjọkẹ́ ó ní kí n máa sọ fún ẹ wípé oṣù ọdún mọ́dún wàá ṣoṣùmọṣù lọ́lá Elédùmarè ọba pẹ̀lú àwọn ọmọ. Wọ́n ní ọkọ àwọn wà rìláìbù gan. Ó ní kí n máa sọ fún yín wípé ẹ̀ ní mo sàárè ọmọ. Wọ́n ní gbogbo ohun tẹ́lẹ̀gẹ̀dẹ̀ bá fọwọ́ bà wọ́n ní dúdú ló ń dún. Wọ́n ní gbogbo ohun tẹ́ bá dáwọ́ yín lé á máa júnà á máa júṣe fún yín lọ́lá wáídù lókè ọba rẹ̀. Wọ́n ní kí n máa sọ fún yín wípé ìgbà ọdún ọjọ́ kan ní lọ́lá àláwùrà. Ó yá ẹ bá ń pọ́n mọ́ òkè láǹtí ẹ bá ń pọ́n mọ́ òkè láǹtí
ṣàbí ọmọ agbòǹgbò àkàlà.